mo ní ohun tá a máa ṣe lónìí a máa ṣàgbéyẹ̀wò gbogbo àwọn lára àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lọ́dún tó kọjá tó jẹ́ wípé Prince Bukala Àpáta Akínṣemọ́yìn tá a pè wọ́n sí wípé báyìí o nǹkan báyìí tó ṣẹlẹ̀ o àmọ́ àkọ́kọ́ náà tá a fi ṣíde ètò lónìí tẹ́ bá rántí chief imam mọ́ṣáláṣí mọ́gàjí Central Mosque lẹ́kọ̀ọ́ nígbà yẹn tí wọ́n wá sórí ètò yìí tó ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tó ń gbá wọn lọ sí Kirikiri lọ táwọn lò bí ọdún mélòó kan ń bẹ̀ ẹni tó tún jẹ́ bí akọ̀wé fún mọ́ṣáláṣí mọ́gàjí Èkó gbogbo tó ń ṣẹlẹ̀ wọ́n ti sọ pé letterhead ọba of Lagos ni wọ́n lò ń gbà náà gbogbo ọ̀rọ̀ yìí ó ṣàpojúbò okùn ń gbà náà àmọ́ mo fẹ́ kí ẹ̀yin tẹ́ kọ́ fẹ́ wò fúngbà àkọ́kọ́ kẹ́ ẹ láǹfààní àti wò kẹ́ ẹ mọ tó ṣẹlẹ̀ ńgbà náà àti kẹ́ ẹ wo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ Prince Bukala Àpáta Akínṣemọ́yìn náà ni Ọlọ́run ọba lò ńgbà náà láti lè fi jẹ́ ká tukọ̀ lórí ètò yìí o ẹ wá nǹkan tẹ̀lé. lẹ́ẹ̀kan mo sọ pé ó yẹ ká rí àwọn tọ́rọ̀ kàn gangan wọ́n sì ti wọnú ilé o ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin olùgbọ́ wa. ẹ káàárọ̀ o. ẹni tí wọ́n jókòó tí wọ́n súnmọ́ mi níbí àwọn ni Alhaji Imam Abdulrahman Ayinde Mọ́gàjí ẹnì kejì àwọn náà ni Chief Kẹ́hìndé Kazeem Alokolaro àwọn méjèèjì ni ó dà pé ẹ̀yin ni Mọ́gàjí. èmi ni akọ̀wé gbogbogbò Mọ́gàjí family lẹ́kọ̀ọ́. jẹ́ chief adviser Mọ́gàjí Central Mosque. Mọ́gàjí Central Mosque lẹ́kọ̀ọ́. ó dà ẹ ṣé o ẹ ṣé tí ẹ jẹ́ wa lórí ètò yìí o. ẹ̀yin ni mo lè pè ní imam mo lè pè ní pé ajá tó rí ilé ẹkùn tó pọ̀. bẹ́ẹ̀ ni a dúpẹ́ fún Ọlọ́run kó wa yọ. bó o gan ni ọ̀rọ̀ yẹn ti rí. ẹ ṣeun gan. ibo lẹ wà gan ṣé mọ́ṣáláṣí lẹ wà ni wọ́n kọ́rọ̀ abáyà bó o. ẹ ṣeun gan ni bí ọ̀rọ̀ yìí ti ṣe ṣẹlẹ̀ ni pé àwọn ìṣẹ̀lẹ̀ ẹbí mọ́ṣáláṣí ẹbí Mọ́gàjí family lórí pé àwọn kan ń ṣèjọba bọ̀ fún bí ọdún 15 32 million wọn lè àkáǹtì fún aláwọn ọmọ ẹbí tó já sí wípé wọn láǹfààní àti lọ secondary school ta sì nílùú owó yìí tó yẹ ká fi rán wọn lọ àwọn kan jókòó tẹ owó yìí property ẹbí wọn change ẹ̀ sórúkọ ara wọn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn làwa dìde fún wípé ó yẹ ká ṣiṣẹ́ lé lórí àwọn tá a wí yìí náà ni wọ́n pàdé àpò pọ̀ láti gbèrú láti parọ́ ẹ̀sùn apànìyàn kan ní 2009. bó ló ti ibo lẹ́wà ṣé ọlọ́pàá kan wàá mú yín ó dẹ̀dẹ̀ á kọ́ fún yín lọ́wọ́. wọ́n kọ invitation letter wọ́n kọ sí mi láti Lion Building ní Èkó ní August 28 nígbà tó di August 30 mo yọjú sí wọn pẹ̀lú akọ̀wé ẹbí láti mọ kí ni ohun tí ó ṣẹlẹ̀. nígbà tí máa gba petition lọ́wọ́ IPO ohun tí máa kọ́kọ́ rí ni wípé petition tí wọ́n kọ́kọ́ kọ àmẹ́ni tó kọ àmọ́ wọ́n direct sí Ọba of Lagos àti Chief Imam of Lagos Chief Imam Qurani Central Mosque bákan náà area commander Umar òun ni àwọn mẹ́ta ni wọ́n kọ sí port nígbẹ̀yìn petition ààrẹ ni tó sign ẹ̀ ìyẹn kọ́ jẹ́ kó fi mí lọ́kàn balẹ̀ wípé eléyìí conspiracy ni wọ́n plan láti dúkokò mọ́ mi ni bẹ̀tẹ̀ tó jẹ́ ìyàlẹ́nu fún mi ní pé odindi Ọba of Lagos mo rí letterhead paper ẹ̀ lẹ́tà tiẹ̀ náà báàkì petition yìí mo á wò pé odindi Ọba of Lagos ṣe lè kọ lẹ́tà lórí petition tí wọ́n mẹ́ni tí ó kọ ẹni tó yẹ sáyẹn W.O. Báṣọ̀run lẹni tó sáyìn lẹ́tà on behalf of Ọba of Lagos wọ́n á kà á borí gbogbo tó wà níbẹ̀ wọ́n plan láti ṣe aburú ni bá fèsì mo sọ bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ pé àwọn tó kówó ẹbí jẹ tá a kọ petition sí area commander Umaru tí wọ́n kọ petition sí forgery petition kan wà wájú ẹ̀ lórúkọ Mọ́gàjí family kò ṣiṣẹ́ lórí ẹ̀ o kò ṣáàjì wọn sí kóòtù tó wá jẹ́ sí pé òun náà lọ tó wá kó eléyìí sí ohun tó wá jẹ́ ń tètè mọ̀ wípé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ní pé Ọlọ́run kó bá a lọ́rẹ̀ mi bàbá wa Chief Imam of Lagos bàbá wa Garuba Akínọlá Ibrahim
bàbá dáadáa ni Ọlọ́run kó bá lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ àmín irú wọn bẹ́ẹ̀ bá pọ̀ nínú ìsìláàmù àbòsí adínkù wáyé pé bẹ́ẹ̀ ni gbogbo àwa ìmọ̀ọ́mù rí bàbá yìí ló ránṣẹ́ pè mí wípé àwọn kan o láti Quranic àtàwọn ẹbí wa kan gbé petition kan wá sọ́dọ̀ àwọn ẹ̀pá àwọn ti lọ sọ́dọ̀ ọba of Lagos ní kó wá bá àwọn yẹ ka petition yìí àwọn ìgbé kò sọ̀rọ̀ nu petition tí ẹ kọ yìí o ẹ fi ọmọ ọlọ́mọ sílẹ̀ ẹ jẹ́ kí Jímọ̀ kó pọ̀ lẹ́kọ̀ọ́ Èkó ti tóbi ju wípé ká sọ wípé èèyàn kan kí Jímọ̀ la ṣe fẹ́ máa dúkòkò ìmọ̀ lọ fi kúrò lọ́dọ̀ ṣífì mọ̀ kó tó ṣe ẹ̀ di pé mo gba invitation letter yẹn nígbà tí mo wá kọ gbogbo 5 pages mo fi kọ statement mi fúnra ara mi in fact ọlọ́pàá yẹn fẹ́ gbà pé kò ń bá mi kọ mo ní mo mọ̀ ọ́ kọ yẹn kọ fúnra ara mi. ẹ lọ léèwé. mo lọ léèwé ìjọ lọ lé kéwù mi tí kéwù ti níyì ní mọ́ríkàsì ni mo lọ so méjèèjì lọ́lọ́run fún wa dúpẹ́ fọ́lọ́run mo kọ statement mi ohun tó máa ṣẹlẹ̀ ni pé wọ́n ní kí n ṣe lọ́dọ̀ area commander ó jẹ́ ìjọnilójú fún wa ní Nàìjíríà lénìí wọn náà ọlọ́pàá wọ́n ti ń ṣe law wọ́n mọ̀ ń pọ̀ òfin wọ́n kọ́ wọn criminal law but àwọn ìwà tó máa ń wò máa ń takò ohun tó sọ pé wọ́n ń kọ́ wọn yẹn the whole area commander Umar máa kọ́kọ́ yọ sinal wọ́n bá sọ pé ìmọ̀ọ́mù náà ni ó ní you are a murderer mo ní stop it I'm not a murderer wọ́n láti fún lésì because ó yà mí lẹ́nu suspect ìyàtọ̀ wà láàrin ẹni tí ilé ẹjọ́ ti dájọ́ fún wípé apààyàn ni I'm still a suspect bó ṣe dákẹ́ ni ó ní kọ́ lọ lock me up mo jẹ́ fún lésì o mo ní cell mo ní kò sí fẹ́ ẹranko èèyàn ló wà fún ó tún jù bẹ́ẹ̀ náà lọ mo wà lórí stand pé mi ìmọ́wọ́ pé petition kan ti wà wájú ẹ̀ tó ṣe kankan lórí ẹ̀ ó yẹ pé àwọn same people yìí náà lọ tó wá kọ petition mọ́tò case against mi nígbà náà IG tó wà ń bẹ̀ sí òun ní AIG zone 2